ǹjẹ́ mo kí yín káàbọ̀ sórí ètò ní dédé àkókò tá a wà yìí. ẹ tẹ̀sí á padà sí rí ibú lórílẹ̀‐èdè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tá a wà yìí. ọ̀nà tá a tún fẹ́ gbà yọ rèé eré yín burú eré yín ṣe kí ni orí yín bu irú. lónìí lọ́sàn-án èní ní dédé aago 3 ó kọjá bí ìṣẹ́jú 5 ní àwọn army DSS ọlọ́pàá civil defence gbogbo wọn ni wọ́n àtáàkì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tá sì ń jẹ́ tá sì ń rí lára wọn pé ìjọba àpapọ̀ ló rán wọn. ẹ mú ẹ kì í sẹ́ran bí òye wa ni èdùnà só lórí burúkú nìyẹn ni. só lórí ibú só nìyẹn ni. kí gángan lẹ̀ṣẹ̀ arákùnrin tẹ́ ẹ fẹ́ mú yìí kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí lẹ̀ṣẹ̀ rẹ̀ torí wípé ó tó gẹ́ alúbàtà kan kì í dárin ẹ wá wò pé tó kàn tẹ́ ẹ fẹ́ ṣe ìníkẹ́ ẹ̀dẹ́mi rẹ̀ légbodò ẹ wá káwọn operation bọ́ọ̀sì mọ́tò tẹ́ ẹ gbé wá ó jẹ́ 12 mọ́tò 12 operation bọ́ọ̀sì wa nípínlẹ̀ Ọ̀yọ́ bí 6 pẹ̀lú àwọn mọ́tò DSS pẹ̀lú civil defence pẹ̀lú ọlọ́pàá lẹ́gbẹ́ ti mú olóyè Sunday Ìgbòho lénìí ẹni tó bá wo fídíò ẹ̀ á rí bàbá tó bó aṣọ sílẹ̀ láti wà fíjọ́ jágó ní ẹjọ́ jẹ́ pàdé tó jẹ́ ìburúkú ni. kí ló dé nínú ìlú yìí ẹjẹ́ tó fi fídíò yẹn hàn yín ẹ jẹ́ kí n tó fi fídíò yẹn hàn yín kẹ́ ẹ tó rí kẹ́ ẹ rí fídíò yẹn kẹ́ ẹ lè mọ̀ pé lórí burúkú ni wọ́n á fi fídíò yẹn hàn yín sìn. orí ẹ má bínú oje bí n sinmi àwọn balẹ̀ mọ́. ṣé fídíò yẹn nìyẹn ṣé ti rí fídíò yẹn kí lárákùnrin ṣe fún yín tẹ́ fi fẹ́ gbẹ̀mí ẹ̀ ṣé ti rí bàbá lẹ́rí tó bọ́ṣọ sílẹ̀ yẹn o ẹni tó ra dáadáa kó wọn lọ sí ibì kan tẹ́kàn lọ sàdédé pàdé ẹ̀ lọ́nà ẹ̀ gbẹ̀mí ẹ̀ ṣé ti rí báyẹn. ṣé wo báyẹn ìjọba àpapọ̀ àti gbogbo ìpínlẹ̀ tó bá ń bá yín ṣiṣẹ́ pọ̀ ẹ̀rín ṣe oríire. ṣé ti rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ìjọ bẹ̀rẹ̀ yín. àṣẹ̀ṣẹ̀ ìjọ ṣe kí ni àṣẹ̀ṣẹ̀ ìjọ bẹ̀rẹ̀ ní kí ló jọ. àwọn tó gẹ́gẹ́ bá wọn lọ yára kí ẹni ẹlẹ́ni lẹ́ni. ayé yóò ní dáa. gbogbo ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ wà l'Ábùjá ẹgbẹ́ ẹni kí o délé. ẹ̀yẹ́ wa ní diaspora jẹ́ tí nípò ti dógún báyìí sí o agbálẹ̀ Yorùbá tí ò bá wá sọ̀rọ̀ sí tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀ jáde kẹjẹ àwọn tinú yẹn mo fọlọ́n tó lẹ́mí mi búra ẹ̀ẹ́rì ijó Olódùmarè. Ṣàpàná yóò bá gbogbo yín jà Ṣàpàná yóò bá gbogbo yín jà kí ló dé gan. mo fọkọ mi dáná ọjọ́ kan là ń kọ́ Gúrú Màrájì Ìbàdàn bí Gúrú ní tógèètì ń bí láti àtàkì olóyè Sunday Ìgbòho ní tógèètì Ìbàdàn ibi ọ̀nà tó ń ṣe lọ́wọ́ yẹn ibẹ̀ lẹ́ti double cross olóyè Sunday Ìgbòho pẹ̀lú mọ́tò bíi 12 lórí èèyàn kan ṣe gbọ́ lórí burúkú ni ṣé Gúnmi tó lọ sọ́dọ̀ àbòkù ọ̀rọ̀ àbàbà Fúlàní respect kí ló tẹ̀ lọ́mú ẹ̀ ní ṣe oríire tó ẹ gbọ́ ọmọ Yorùbá náà ló wà lẹ́yìn mi bíi tẹ àrà tẹ́tẹ́ yìí gbogbo yóò fojú kún wọn torí kí ọjọ́ ìṣẹ́jọ́ bá ti mú Sunday Ìgbòho ilẹ̀ Yorùbá ti tán ẹ méjì apárọ́ fúnra wa òótọ́ tó ní òwò lélẹ̀ àràgbára ọkọ̀ mọ́ alágbára kan àrí wọn mọ́ Sunday Ìgbòho nìkan la rí ẹ wá fẹ́ mu
ṣe ẹgbẹ́ ṣó lórí ibu ni abẹ́ ṣe yọ lórí burúkú báyìí náà kí lẹ́sẹ̀ arákùnrin kí ló ṣe Guru Maharaj tó bẹ́ẹ̀ bá mú ní Guru Maharaj ẹgbẹ́ bọ́ọ̀bù ẹ̀ mọ́lẹ́ àbí federal government ìjọba arẹ́dẹ̀rẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè location 419 yìí ẹgbẹ́ wá bọ́ọ̀bù Sunday Igboho mọ́lẹ́ gbogbo àwọn diaspora gbogbo àwọn èèyàn ìlú òyìnbó Germany America France wọ́n wò yí o wọ́n ń wo ìjọba arẹ́dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀ ń ṣe ẹgbẹ́ wá bọ́ọ̀bù Sunday Igboho mọ́lẹ́ kí ló ṣe fún yín gangan ẹ má bá ń ṣí ètò yìí kí ni tí Sunday Igboho ṣe fún yín kí ló rà lọ́wọ́ yín tí ò sanwó ẹ̀ ẹ kọ́ ọmọ tó bá rà lọ́wọ́ yín tí ò sanwó ẹjọ́ lórí burúkú ọ̀ràn kíran bí kankan bá ṣe Sunday Igboho mo tún ṣe tí nǹkan bá ṣe Sunday Igboho ilé à ń bì gan èèyàn kan ṣoṣo tó gbèjà wálẹ̀ káàárọ̀ òjíire ẹ wá kó sójà ẹ kó ọlọ́pàá ẹ kó DSS ẹ wá lọ mú ẹ lọ ń dọ̀bù closet ayé yóò ní dá Gumi ṣé èèyàn náà ní Gumi èèyàn náà ní Gumi àbẹ́fẹ́ tó mímí àmọ́ tí ṣé Gumi wà kílódé Gumi lájọ́ tó ti ṣe burúkú tó ń ṣe dárí ṣọ̀gbọ́n mi tí ṣàkàrà hùwà kí ààrẹ wa yìí kó wá sọ fún wa bó wò bá mọ mi tí ṣàkàrà hùwà ẹ̀yin fẹ́ mú Sunday Igboho abẹ́rẹ́ ò lọ kọ́lọ́kù tó di gbogbo plan yìí là mọ́ o ẹ̀fẹ́ wá bọ́ọ̀bù Sunday Igboho mọ́lé a dẹ̀ ti gbọ́ from the reliable source ìpè lára àwọn ọlọ́kadà ẹ̀yin DSS ti miss mọ́ ọlọ́kadà tẹ́fẹ́ wá rí bọ́ọ̀bù mọ́lé Igboho nǹkan kan gbọ́dọ̀ ṣe Igboho inspector general police yára ẹ ní etí àdàmú àbí àdánwò àbí kí ló ló ń jẹ́ yára ẹ ní etí commissioner police Ọ̀yọ́ state gbogbo yẹn yára yín létí bí nǹkan bá ṣe Sunday Igboho àmọ́ sun yín mọ́lẹ̀ ní fọlọ́ ń búra eléyìí ojú ẹ̀sà lọ o mo mọ̀ ká rí fíìmù ráńpẹ́ tó gèètì lẹ́nìí fíìmù kékeré tẹ́lọ la rí tó gèètì lẹ́nìí yẹn mo mọ̀ pé rí kò ní já fún yín ẹ ti dógún ẹ ti pé ṣoṣo ẹ tẹ gbọ́dọ̀ rí ṣoṣo ẹ ti pogun ó sì ti dandan ká fogun fún yín ẹjọ́ lórí burúkú yìí kí lè ṣe Sunday Igboho torí bó ń jà fún àwọn káàrọ̀ òjìire kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho èèyàn múra kúrò ní ilé ẹ̀ bóun ń jáde kò bá yín jà ìtúkàn sọ ni pé adé ẹ̀fílẹ̀ bàbá wa lẹ̀ ṣe fẹ́ sórí burúkú ni wọ́n á máa sọ ẹran bẹ́ẹ̀ lọ kí kan ìkànpá ni ẹ wá lọ dọ̀bù kọ́ọ̀sẹ̀ ẹ fẹ́ mú ẹ wá ń pe Ìgbòho ní criminal wanted ayé yín ò ní da kí ni Gumi innocent kí ni ṣé Gumi Buhari àwọn aláfibò gbé ẹ wọlé náà tábà mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ ṣe máa gbé ẹ wọlé ni ẹ wá ń pa wá ẹ tó wá dìde pé pípa tẹ́ ń pa wá ìtógẹ́ ẹ wá lẹ fẹ́ mú ayé yín ò da ẹ ní ṣe oríire ó tó gẹ́ alùpàtà kì í dárin ọ̀rọ̀ tí Ìgbòho ń sọ ọ̀rọ̀ tó simple ní ó ní àníṣẹ́ ètò abúlé káàárọ̀ òjíire ó ti di fíagan táyé bá mọ̀ pé ẹ lọ́pọlọ tẹ́ ẹ mọ̀ nǹkan tó yẹ ká ẹ ṣe ṣé olóyè Sunday Ìgbòho ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ dìde kó fẹ́ jà fún ọmọ Yorùbá ni olóyè Sunday Ìgbòho ló yẹ kó mú owó ara ẹ̀ kó bá fi jà fúnlẹ̀ káàárọ̀ òjíire tí èèbá ipá ìyíjọ lórí burúkú látòrí sẹ́nítọ̀ látòrí state assembly tẹ́ ẹ dórí gómìnà tẹ́ ẹ dórí ààrẹ kò ní yẹ gbogbo yín tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ sókè sí pẹ̀lú tẹ́ ẹ ṣe lẹ́nìí ẹ̀yọ́ bá káàárọ̀ òjíire wọ́n ti fẹ́ pa Ìgbòho ẹ̀yọ́ bá Yorùbá wọ́n ti fẹ́ pa Ìgbòho ẹ jẹ́ ká wò bóyá máa wòran Yorùbá ní dasiwa bóyá máa wòran sẹ́ẹ̀ máa wòran ká pa Ìgbòho ẹ máa wòran ká pa Ìgbòho
bàjẹ́ ni gbogbo ẹ̀ tẹ̀ ń jagun lórí mídíà ẹ̀ ní kúre. Ṣégbòho nìkan lọmọ káàrọ̀ òjìrè Ṣégbòho nìkan lọmọ Yorùbá ni Ṣégbòho nìkan lọmọ Yorùbá ni ẹ wo àjọ bẹ̀rẹ̀ ni ẹ ṣe orí ibú ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́bọ̀dẹ̀ ayé máa bàjẹ́ ni. gbogbo ọmọ Yorùbá tí ń gbàbọ̀dẹ̀ ẹ ní ṣe oríire ẹ wá lajú sẹ̀. ẹ fẹ́ mú gbòó èèyàn kan ṣe ó ń jà fúnlẹ̀ Yorùbá. abẹ́rẹ́ olùlọ́kọ́dọ̀ okùn tó di àwa àtẹ̀wálẹ̀ fúnlẹ̀ káàrọ̀ òjìrè kò ní dá fún yín. àtàwọn tó ń ràn yín. ẹ̀yin president bus àṣàyìn mọ́yàn arrest ẹ̀yin DSS gbogbo àmì ẹ̀ lọ́rẹ́ sí tó kàn. ẹ̀yin DSS àṣẹ mọ̀yàn mú ṣé ògùn mi kọ́ ẹ̀ rí mú kó yẹ yín ẹ̀ ní ṣe oríye ẹ̀ ṣe òfò ni gbogbo ọmọ Yorùbá tó wà nínú ẹ̀yin tó ń rán lẹ́nu pé kẹ́ lọ bólóyè Sunday Igboho ẹ̀ ní jẹ́ èèyàn mọ́ láyé ní kíje ẹ̀yin olórí burúkú àtẹ̀tún rẹ̀ ẹ̀jẹ̀ tó play fídíò yẹn fún yín kẹ́rì bàbá Sunday Igboho wà bọ́ sọ́lẹ̀ aṣọ tó bọ́ lẹ́hùn aṣọ bọ́ aṣọ ìyàmọ́ gbogbo yín lọ́rùn ni. àṣẹ àtàwọn tó rán wọn. àti àwọn tó rán ara yín. ó rèé abẹ́ àárí ni abẹ́ àmọ́ rí ni Igboho wà bọ́ sọ́lẹ̀ Igboho bọ́ sọ́lẹ̀ kò ní dá fún yín. àṣẹ. ibikíbi tá a lè wà nílẹ̀ káàrọ̀ òjìrè tẹ́ ń jẹ tẹ́ ń mọ́mi ilẹ̀ káàrọ̀ òjìrè tẹ́ ń jata ilẹ̀ káàrọ̀ òjìrè tẹ́ ń jẹ́ ilẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ lọ akẹ́kọ̀ọ́ bá fẹ́ ara láti sìn lọ yóò máa gbòdì lára yín. àṣẹ wà. ẹ̀yin olórí burúkú kí ni Igboho ṣe fún yín kí ni Igboho gbé gbà yín kí ni Igboho gbé gbà sẹ́ẹ̀rì tí ò bá tọkùnrin ẹ kàn fẹ́ mú bí adìẹ Igboho ọ̀tọ́kùnrin lónìí ẹ fẹ́ mú bí chicken. Nnamdi Kanu náà pé àdéhùn rẹ̀ sọ́wọ́ rẹ̀ náà pé. ẹ fẹ́ mú just like that ẹ fẹ́ mú bẹ́ẹ̀ Ọlọ́run ní fún yín ṣe ẹ sì òfò ní tọmọtọmọ. àṣẹ. ṣe fẹ́ sori burúkú ni ẹ fẹ́ mú àpàdà tó dùn mí ayé yìí ò ní dá ẹ fẹ́ ṣòfò ní ẹ fẹ́ sọjà Buhari kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho dábìlẹ̀ káàrọ̀ òjìrè ẹ sọ ẹ̀ṣẹ̀ Sunday Igboho mi ẹ fi bá ìṣà aláàbọ̀dọ̀ pẹ̀lú ọ̀lẹ̀ lẹ́yìn tí àgbẹ̀ lẹ́yìn wà sọ̀rọ̀ ẹ̀rí kankan àjẹpẹ́ ti tà wá ẹjẹ́ àgbẹ̀ wẹ̀ ni o wọ́n ti sọ láti jọ́ ìyàgbàgbọ́ àbẹ́ẹ̀dẹ́ ṣe lẹ́nìí àti gbàngbàngbà pé ẹ pa olóyè Sunday Igboho ó ti hàn sí wa gbàngbàngbà pé ẹ fẹ́ mú ẹ fẹ́ mi rẹ̀ ló bilẹ̀ lónìí Ọlọ́run dẹ̀ ní fún yín ṣe. àwọn alálẹ̀ káàárọ̀ òjíire wọn ní fún yín ṣe ẹ lọ bèrè ni ọ̀nà míyàn ló padà dé tí ẹ bá fẹ́ yìí lórí burúkú ọmọ náà kíra tí ẹ bá fẹ́ yìí ya máa lè tí ẹ bá ṣe pé ya ìran kíra ẹ̀yin olórí burúkú tí ẹ bá ṣe pé ya máa lè Ìgbòho wá bọ́ sọ́lẹ̀ bẹ́ẹ̀ rí bọ́ sọ́lẹ̀ lójú yín gan ó bá ṣe pé aṣọ kan ló kù tí wọ́n ó fi sin yín aṣọ wọn bọ́ lọ́rùn yín. àṣẹ wà. pé Ìgbòho bọ́ sọ́lẹ̀ ẹ rí fúlẹ́ẹ̀ṣì Ìgbòho lónìí gbogbo ẹ̀yin tí ẹ fojú kàtà ńlá ní sákísà ẹ ní jẹ́yàn mọ́ láyé àtàyà mọ̀lẹ́kìyàmọ̀ ẹ̀yin olórí burúkú ìrankíran gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń ṣọ̀fẹ̀ gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń dalẹ̀ ẹ kú bájá ṣe ń kú tòǹtò bóró àṣẹ bá. lágbára lọ́ọ̀lọ́ kí ló dé gan. kílódé ẹ flag mi ayé yín àdá ẹ bá flag mi so ẹ bá flag ẹ ìjọba àpapọ̀ ayé yín ò ní dasẹ́ ẹ ti pe ṣoṣo ó sì di dandan kẹ́ ẹ rí ṣoṣo ẹ yọ operation bọ́ọ̀sì
ẹ bá ti wá rán ni níṣẹ́ ẹrú ṣé kò yẹ fi tọ́ jẹ ni ẹ bá bá lọ yín ṣe ẹrú èyí fi tọ́ máa jẹ ni ẹ̀yọ́ lórí burúkú ẹ̀dẹ̀ lóògùn àrìndọ̀ ẹ̀ ń já yán kí wọ́n gbé tọ́jọ́ ní lọ́wọ́ ẹ̀rọ pé bọ̀ nígbà ìbò Ìgbòho lẹ́ni ẹ̀sẹ̀ yìí wọn. ẹ̀rọ gbọ́dọ̀ bá tó lóye Lẹ́kì tó gèètì ni irú wọn lẹ́pẹ̀ Ìgbòho jẹ́ Mr. Macaroni tẹ́ẹ̀fì sẹ́yìn gbàgẹ́gbàgẹ́ orí ibu yìí tẹ́ máa ń gbé kí kò ní yẹ yín. aláyé yóò ní dà ẹ ti já bínú o Yorùbá a ti bínú tọ́ a wà fi hàn yín a ti yé yín gbogbo yín tìrantìran Ọlọ́run bá ti yín jẹ ni àbí bí ẹni bẹ́ẹ̀ rí wẹ́ẹ̀rì olóòótọ́ ìlú ẹ wá fi ó kú sípò òkà olóòótọ́ ìlú ẹ fi ó kú sípò òkà wọ́n á wí fún mi ó sojú mi live and direct lónìí ni ní Gúrú Màrájì ń Bàdàn kò ní yẹ yín kí ló dé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dìde o ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní generalismo warlord of Yorùbá land social media warlord of Yorùbá land gbogbo ẹ̀yin jagunjagun gbogbo ẹ̀yin kíkẹ́ ẹ̀rọ ṣe ẹ dìde ẹni tó ṣẹlẹ̀ sí Sunday Igboho yẹ fọmọ tó bá ṣe pé ọ̀pọ̀ ní ṣẹlẹ̀ bí ṣéke wọn ṣe mú yín o torí ẹ kulẹ̀ fíẹ́ ìjà tẹ́ ẹ mọ̀ ẹ́ jẹ́ òjòjá ní ọ̀lọ́ kẹ́ ẹ máa kó máa tàdákì ẹ fúyẹ́ gan mọ́tò 12 operation burst DSS Nigeria police civil defence bẹ́ẹ̀ ṣe kóra yín wá nìyẹn láti mú olóyè Sunday Igboho lé ní àmọ́ adúpẹ́ tẹ̀rò kọ́lẹ́ bá o ìkọ́ tẹ̀rò òun kọ́lẹ́ bá ẹdúró àní kí lẹ̀ṣẹ̀ Igboho ẹ wá lanu gbàgà ìkànnì òun yín wá sọ pé this is a criminal this is a wanted ṣé ògùn mi títẹ̀ lọ mú ṣé ògùn mi ẹ̀yin ọmọ ní ayára di agbóhùn ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ń bi wọ́n léèrè àwọn ọmọ bá ń jí gbé ní north ní Zamfara lẹ́yìn 300 gbà tí ìjọba òfò ìjọba àdánwò yìí tábà máa gbọ́ nìsín ẹ máa gbọ́ pé wọ́n san 400 million lórí ẹyọ ọmọ ọ̀kan ẹ wá ń dọ́gbọ́n fún wọn lówó tí wọ́n fi ń ra ammunition ẹ fún wọn lówó oúnjẹ àtọwọ́ ammunition ẹ wá pa wá Ìgbò ò rí bí lọ Yorùbá ò rí bí lọ ẹ̀yin wọ́n ṣe ọgbọ́n ni mo yóò wà bí pa bẹ́ẹ̀ nìkan ayé yóò ní dáa ayé kò ní dáa ní Ìgbòho ṣe fún yín. no ọ̀ya mo ti wálé mo ti calm down no ẹ jẹ́ n fọ̀rọ̀ yín rest dáadáa kí ni Ìgbòho ṣe fún yín ẹ sọ tí Ìgbòho ṣe fún yín ó ti gbọ́ ó ní ẹ bá pa ìran òun lọ́mọ ni ìgbà tí wọ́n pa Dr. Aborode ní gàgà ẹ̀yọ́ operation burst táyé yín ò ní dá àti DSS kí ló ń tẹ̀ lọ ọbẹ̀ kẹ lọ wá àwọn tó pa Dr. Aborode bọ́ta ìgbà tó ń pa Fatai ọkọ olóyún ìgbà tó ń pa Alájà Àdìsá ìgbà tó ń pa ọba ẹ̀fọ́ kí ló dé tẹ̀ lọ ọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè fún fídíò yìí ẹ lọ sórí YouTube wa Ìṣọ̀kan Ọmọ Oòduà TV ẹ máa rí fídíò yẹn níbẹ̀ Ìṣọ̀kan Ọmọ Oòduà TV lórí YouTube ẹ lọ subscribe kẹ́ wo fídíò yẹn bẹ̀. Sunday Igboho was attacked live
and direct. And what happened today can be easily called assassination. Attempt to take his life. Bẹ́ẹ̀ni, borí yín ọ̀bà pé ṣé ẹ mọ̀ pé ẹ̀rọ ìgbẹ́yìn kan kàwé ẹ̀yọ́ lórí burúkú yìí. Fífù náà lẹ́sìn fi ń pe pípù. Gbogbo ayé ń pe pípù ẹ̀yọ́ ọ̀bà pe fífù. Ẹ̀yin tẹ́ wá ń ṣèjọba lé wa lórí ẹ̀yin tẹ́ ń dorílẹ̀-èdè irú ẹ̀jú mélòó kan lọ ayé yín ò ní dáa. Ayé yín kò ní dáa. Ìgbéyàwó àpàpàǹdodo tá a jọ ṣe ní 1914 gbogbo àwọn bàbá gbogbo àwọn Lord Lugard náà bá ń ṣe ìgbéyàwó àpàpàǹdodo kò ní yẹ wọ́n lọ́nà ọ̀run. Ẹ̀dùn náà bó o la ṣe ṣe tó fi kẹ́ran kó kọ̀pọ̀ méèyàn sẹ́yìn tá ti ẹ̀ ń bá màálù sùn ẹ̀yin tá fi tọ màálù wẹ̀ làwọn àrò pọpọlọ rẹ kan wà lórí yín kò lè sí o mo sọ́ọ̀rì ẹ lọ́pọlọ. Ẹ jẹ́ tó fi fídíò yẹn hàn yín kẹ́ ẹ tó lè rí dáadáa. Ẹ wo fídíò yẹn. Ẹ wo fídíò yẹn. Torí gbàtà ọkọ̀ sọ àwọn èèyàn ń béèrè evidence dà. Ẹ wo fídíò yẹn. Ṣé mi lọ́wọ́ arrest? Ìgbòho ló bọ́ sọ́lẹ̀ yẹn o. Guru Maharaj ni o. Bó bá tiẹ̀ jẹ́ rán ẹ sáré mọ́tò operation bus. Ẹ dẹ̀ rí mọ́tò bọ́ọ̀ì ẹ̀yìn lọ́sẹ̀ àwọn DSS. Ó nìyẹn o. Ṣé ẹ ti rí ẹ bá play ẹ bá tó play ẹ bá tó play ẹ lọ bá wò ẹ bá bẹ download ọ lọ download ẹ lórí YouTube wa Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. Igboho was attacked live and direct by the Nigeria Army, Nigeria Police, Nigeria Civil Security and Civil Defence àwọn olórí ibú aláìníláàkáyì àtàwọn dèdèrè tí amusas àríkílápẹ àwọn ọlọ́pàá kò ní yẹ gbogbo yín tẹ wá. Wọ́n dẹ̀ láti wá wọ́n fẹ́ pláǹtì bọ́ǹbù sínú ilé Ìgbòho wọ́n fẹ́ bọ́ǹbù Sunday Ìgbòho mọ́lé wọ́n fẹ́ bọ́ǹbù Sunday Ìgbòho mọ́lé wọ́n fẹ́ bọ́ǹbù ẹ̀ mọ́ ilé ẹ̀yin diaspora wọ́n fẹ́ bọ́ǹbù Ìgbòho mọ́lé information tó tẹ̀ wá létí nìyẹn wọ́n ti fi sáàpù rẹ̀ hàn wá lẹ́ni tó rán fẹ́ pa ni. Táà bàbá wa irú bàbá wa tán ní Fúlàní àyè gba Fúlàní nínú ọ̀gá àtàwọn ká ń la etí eré ibú wọn ká gbọ́ táwọn ibà yìí. Bóyá wọn ló kù tí wọ́n gbà lórí wọn. Bóyá wọn ló kù tí wọ́n gbà lórí wọn lọ Fúlàní. Kí ni Sunday Igboho ṣe fún yín gangan? Ẹ sọ fún mi. Mi ò fẹ́ gba direct, mi ò fẹ́ gba normal call, mi fẹ́ gba WhatsApp call lẹ́nìí. Ẹ pè mí direct 09059392680 09059392680. Ẹ bá mú fóònù yẹn kékeré yẹn. Ẹ pè mí. Kí ni Igboho ṣe fún yín tẹ́ fi fẹ́ pa? Ẹ bá fi fídíò yẹn hàn wá. Hello.
kí gbogbo ọmọ Yorùbá ó dìde ni o. ẹ ṣe bá mi. àmín àṣẹ. àmín ẹ ṣeun. ẹ ṣeun. ẹ ṣeun. ẹ ṣe. ó náà ó 5939268 mo ń bọ̀ mo fẹ́ kọ̀nẹ́ẹ̀tì a lè gbọ́ra wa dáadáa. ó lẹ́ o hello ẹ káàbọ̀ sórí ètò ta ló sọ̀rọ̀. Kula bari balagre o. An gbọ́ nípa Sunday Igboho ṣe ọ̀rọ̀ yẹn ṣe gan. Ó wà lára gbogbo tẹ bá ń bá wa bá ètò lọ àní èní ní aago mẹ́ta kọjá ìṣẹ́jú 5. ó ti yẹ ó náà sí mọ́ ọ̀la. Ẹ ló sà. mo ń gbọ́ yín. ó náà ó 5939268 nọ́mbà ń kọ ẹ bá pè mí WhatsApp. hello. ẹ káàbọ̀ sórí ètò. wọ́n fẹ́ gbẹ̀mí Sunday Igboho. àṣẹ Ìdùmarè. àsìkò tí wàá tó báyìí kí gbogbo wa pátá ó dìde àfẹ́ pé káàkà máa sọ pé kíní mọ́ ó ti dogun ogun ti dé ọ̀rẹ́ dì báyìí. ẹ ṣe kán ni bàbá wa ẹ ṣeun. ẹ máa tẹ̀lé Ìṣọ̀kan Ọmọ Oòduà TV á fún yín lè tó bá jẹ́ bó bá ṣe fẹ́ rí bí ìlànà tá a bá gbé gbà á mọ̀ ẹ ṣeun. ó dáa. bẹ́ẹ̀ fọ́tò bàbá Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́ ń wò lẹ́nu yẹn èmi ló ṣẹlẹ̀ ìgbà tó ní pé àwọn sójà fẹ́ mú wọn ẹni bàbá bó aṣọ lẹ̀ báyìí èmi Májàsọ́lá tó bẹ́ẹ̀ ó tún fọlọ́ múra bí tó bẹ́ẹ̀ aṣọ lẹ́ ń wò tó tí bàbá bọ́ṣọ sílẹ̀. hello ẹ káàbọ̀ sórí ètò. mo fẹ́ bèrè question lọ́wọ́ ìjọba mi yóò ibo ní Sunday Igboho wà ní ìsinyìí. bàbá wà láyọ̀ àtàlàáfíà. wọ́n rí mú. kò ṣeé mú. ṣé wọ́n rí gbé. àní kò ṣeé gbé kò ṣeé mú wọ́n rí mú kò ṣeé gbé kò ṣeé mú bá mi. Okay, yìí confirmation gbẹ́sẹ̀ lẹ́ oh 905939268 fọ́tò bàbá Sunday Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho ó lẹ́ ń wò yẹn tí bàbá bọ́ṣọ lẹ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ Yorùbá àbẹ̀gbọ́dọ̀ máa bá lọ báyìí
09059392680 àwa wà ń bẹ̀ live and direct alex sọ̀n tó ṣẹlẹ̀ ń bẹ̀. hello. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀gbọ́n rẹ̀ ètò gbogbo àwọn gómìnà bọ́ sí ètò yìí ní àríwá o. wọ́n gbárin mọ́ wọn létí. wọ́n ti gbárin mọ́ wọn létí. wọ́n ti fẹ́ fún wọn létí. bẹ́ẹ̀ni. wọ́n ń bẹ̀rẹ̀ àwọn agẹgẹ ní ká mọ bí tá à ń lọ apá tí mo fi tá à ń lọ àwọn ogun olórí wa yẹn àmọ̀tìkò ní 2023 ọba tí síbò ní 2023 agbára wà fáwọn olórí burúkú ni wọ́n. a ti mọ bí à ń lọ àwa ní ká sí gírì. ọlọ́run bá wa dé o. ẹ jẹ́ gbogbo wa ó tún jáde akátúnyàyà bọ́ta bí ó dogun kó dogun bí ó dìjà kó dìjà mass protest eléyìí ò kì í ṣe endsars mass protest kápẹ́kọ̀ọ́ bá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kí òǹkàlùkù ká mú strategic places tí rally ó ti bẹ̀rẹ̀ rally tí ò lọ́jọ́ tí ó parí. Ìṣọ̀kan Oòduà TV ẹ bá ń ṣí ètò yìí ẹ jẹ́ ó kàn wọ́n lára bẹ́ẹ̀ bá wá gbé mi ẹ sórí burúkú ni. hello. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun. níbo ni Sunday Igboho wà wáyé. bàbá wà láyọ̀ àtàlàáfíà. wọ́n ti bá wọn mú yẹn kọ́ wá ló jẹ́. ìgbà tá a fẹ́ mú tó bọ́ sọ́lẹ̀ nìyẹn tá ẹ bá wo fídíò yẹn dáadáa ẹ rí wípé ó padà lọ wọnú mọ́tò rẹ̀ nígbà tá a ràgàbó tó bá wọn fagídí táàgé ò lè dúró mọ́ àmọ́ bọ́ sọ́lẹ̀ nẹ́tìfù ni bàbá wọ̀ tóró ń lọ bìkan ni. àwọn tó wá fẹ́ mú yẹn bọ̀ làwọn ọ̀bá yìí. wọ́n ti lọ jíṣẹ́ fáwọn olórí burúkú tó rán wọn pé kò ṣeé mú. wọ́n ti sá lọ àbí. àwọn lè ti wọ gbó lọ àmọ́ bí wọ́n wà. ọlọ́run ní ìṣàfihàn. àṣẹ Ìdùmarè. ọlọ́run ọba ẹlẹ́dà ìgbà fún wa. àṣẹ Ìdùmarè. ọlọ́run tó fi Sunday Igboho tó fi pa orílẹ̀-èdè àti ìpínlẹ̀ Oòduà ọlọ́run náà ò ní ìṣàfihàn. àmín àmín. ọlọ́run tó rán Sunday Igboho jẹ́ ọdún òní ìpínlẹ̀ nígbà kan. àṣẹ Ìdùmarè. òun ni gbogbo mẹ̀kúnnù tí Sunday Igboho jà fún orí gbogbo. mi ò gba WhatsApp call wọ́n fẹ́ pa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣé bá a ṣèrájú wa lẹ́ẹ̀lẹ́ ni a sì gbọ́ pé ó ti bọ́ǹbù yí gbogbo ilé ẹ̀ka ẹ̀yẹ yọ nínú àbúrò ó ti wá yọba a fẹ́ ṣe protest káàkiri gbogbo ilé Yorùbá. ẹ tó àlẹ́ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ àwọn náà ti mọ. Àwọn yẹn àwọn tí máa ń kàn wá lórí nílùú àìlúgbà yìí kí wọ́n pa wọn tó rí ìjẹ́ olóògbé ní ìlú yìí. Ẹ kọ́ wọ́n kọ́ káàrò jírí ọgbọ́n. Ilé wí wà pẹ̀lú yìí. A wà pẹ̀lú yìí sẹ́. Ẹ pè é lẹ́yìn ètò bá ti lọ rèé máa fin. Ọba tó bá ti yọ lórí burúkú. Ẹjẹ́ ajé wọn àpò lórí burúkú ni á. Ọba tí bẹ́ẹ̀ bọ̀dé fúnlẹ̀ Yorùbá. Ẹjẹ́ agbẹ́rú ọba sẹ́ẹ̀ ká gbẹ́rú ọba gbé bẹ́ẹ̀ ṣe pè. Àmín àmín. Ẹ ṣeun. Ayé afẹ́ kí ẹ ṣe fẹ́ẹ̀tì fún wa kó pọ̀ jábúrátá. Protest ti bẹ̀rẹ̀. Eléyìí ó ju EndSARS lọ. Fẹ́ẹ̀sì afẹ́ kí fẹ́ẹ̀sì ó pọ̀ jábúrátá. Torí ó bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Gúrú Màrájì nítòsí ilé olóyè Sunday Igboho láti àtáàkì ẹ̀.
níjọba àpapọ̀ ti àtáàkì ẹ̀ wọn ò rẹ́bà lọ lé Gumi Shehu Gumi tí ń bá wọn Fúlàní x-men àwọn bọ́dàmù ṣe pàdé wọn ò rẹ́bà lọ́wọ́ fẹ́ mú rí o. hello. hello. hello ta ló ń sọ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀yin ò tẹ̀lé tò ní ṣé ń ṣàlàyé wọn ò bọ́ǹpù lé bàbá o wọ́n àtẹ́ǹtì wọ́n fẹ́ àrẹ́sì bàbá lè ní ni wọ́n ṣe é gbé láti ẹ̀ṣẹ̀ ìrà igi eléèrà ní gbòòrò ẹ adúródè yìí náà pé kẹ́yìn náà máa bọ̀ ẹ ṣeun wọ́n ní ṣé wọ́n lọ tán àwọn àbéèrè tán ń béèrè ọ̀gàgàrà wọ́n ní sáwọn tó wá lọ tán wọ́n lọ tán wọ́n gbàgbé ọkọ̀ ọ̀lẹ̀ àmọ́ wọ́n padà wá gbé mọ́tò wọn wọ́n kálùgbó ó lè kó bájà sọ́lá àdìsọ́ ọmọ Adéyẹmọ lọ́nà kan ọmọ sá Sàpàná Oòduà ẹ̀yin àgbàgbà ilẹ̀ Káàárọ̀ Oòjíire àbájáde ìpàdé tá a ṣe níjẹta kí ni àbájáde rẹ̀. hello. hello ẹ káàbọ̀ sórí ètò. orí alẹ́. hello ta ló ń sọ̀rọ̀ o. àwọn di májà sọ́lá máa ń gbé láti Dublin lọ. ẹ ká sẹ́sà o kò sí nǹkan tó ṣe májà sọ́lá. ẹran yóò yẹ àwọn kẹwọn tí ì rí nǹkan kan ọ kò ṣe é mú sọlẹ gbẹlúgbẹlú fíkà orí alẹ́. ok mo ti wà pẹ̀lú yín báyìí. ẹ̀rọ ẹ̀kẹ́yìn náà ti á mọ májà wọn ò ní lọ láyọ̀ àtàlàáfíà kò sí sọ lórí afẹ́fẹ́. ẹ káàsán mà yes ma yes ma kò sí ní tó ṣe májà. nǹkan ò ní ṣègbò ẹ fọkàn balẹ̀ ìyá wa nǹkan ò lè ṣègbò Ìgbòho ò ṣe é mú ẹni tí ọmọjọ́ tó lọ ń dágbòho ò lè gbẹ̀mí Ìgbòho mo fọlọ́ ń búra. nǹkan kan lè ṣe gbó protest ó bẹ̀rẹ̀ location 9 tá a wà yìí ìrànlọ́wọ́ la ní ìdìbà ìfẹ́sìtì kan pọ̀ jaburata Yorùbá nation àti ṣetán à ń lọ. àti ṣetán báyìí Yorùbá nation à ń lọ báyìí. Àmín. 09035939260 a fẹ́ bẹ̀rẹ̀ protest tí ó milẹ̀ títí eléyìí ó jẹ́ sàtì lọ ẹ̀ ṣòfò ni ẹ̀ sì òfò kò sí ẹ̀sìn tó lé ní ẹ̀ máa ṣòfò ẹ̀ tí ẹ̀ ti ṣe ọ̀rẹ́dì gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ rèé dọ́pù plus májà sọ́lá lónìí àrọ́mọdọ́mọ yóò ní bọ́nú rà. àrọ́mọdọ́mọ yín kò ní bọ́nú yà ẹ̀dùn ní ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ lóhun ọmọ sí. ṣé kí n ṣe mọ́tò operation bọ́ọ̀sì mọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ kí n má ṣe Nàìjíríà àmì nìkan wọ́n kọ́ sọ́kọ̀. Operation Burst. Operation Burst. Operation Burst.
mọ́tò operation bust state government lọ́mọ̀ rà ara láyé gbóná. mọ́tò náwó akọ́wà lẹ́fẹ̀ẹ́ fi mú májà sọ́la ẹ̀ ní sí oríire. àkànnàbà wá wà bẹ́ẹ̀ abẹ́ ṣe fẹ́ǹsì rẹpẹtẹ àti bọ́ọ̀tà tó báyìí sójà wá yìnbọn bẹ́ẹ̀ bá ṣe lè yìn sí ọlọ́pàá wá yìnbọn bẹ́ẹ̀ bá ṣe lè yìn sí. ọ̀rẹ́dì ẹ kókó ti ra machine gun ẹ ti ra gbogbo ẹ̀fọ́ fúlàní ẹ̀yọ́ lórí burúkú ọmọ ìránkìrán yìí. àbábá Yorùbá tó bá dojú ìjà kọ wá ìbọn ọwọ́ rẹ̀ náà ni ó pa. kí lẹ̀ṣẹ̀ Sunday gan? kí lẹ̀ṣẹ̀ Ìgbòho? olórí ibùdó ti sọ fún take it easy bàbá rẹ ni ó take it easy nulẹ̀ tí ẹ ti ń bẹ́ńlẹ̀ yọ ọkàn ọ olórí ibú ẹrú Fúlàní. olóṣòlè lè jàre. ìwọ tó ní take it easy Dámilọ́lá Ọmọ́wùnmí. kò ní dá fún ẹ kí n tẹ́kì kí ni easy tí Ìgbòho bá jẹ́ bàbá tó bí ọlọ́mọ sọ́wọ́ gbà kan pa àbí Dr. Aborode tó ń jẹ̀mí rẹ̀ ní gàgà tó bá jẹ́ bàbá rẹ̀ sẹ́nu rí ó dùn. ó lè o 5939260 mi ò fẹ́ gba WhatsApp call ni ẹ pè mí dàrẹ́ẹ̀tì àtọ̀tá àjọba àtọ̀jọba ẹ pè á ẹgbẹ́ àṣepè káwa náà gbé yín ṣépè padà ẹ bú mi kí n bú yín padà. ẹ bú mi kí n bú yín padà ẹ sọ̀rọ̀ sí mi kí n sọ̀rọ̀ sí yín padà olórí ibú ni yín ẹ̀yin ìjọba wọ́n ti gbá irin létí yín látòrí ìjọba látòrí state honorable lórí councillor ẹ ní ṣe oríire. hello hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ ní ṣe oríire ẹ wá fẹ́ pa Sunday Igboho Ìgbòho wá bọ́ṣọ ọ́lẹ̀. hello. Táíwò pọ̀sẹ̀ hello. hello. Ẹ káàsán, á fọ́lọ̀ ìṣọ̀kan Yorùbá Nation. ẹ káàbọ̀ mà. Àwọn live video yẹn bá bí wọ́n ṣe attack Ìgbòho ní Gúrú Tóde. bẹ́ẹ̀ni. Ilẹ̀ òní mú bàbá o. àṣẹ Ìdùmarè. Ìdáná ń pa ẹnìkan òfin pa o. bẹ́ẹ̀ni. Àti gbogbo ọmọ jágajàga ẹtù wọn lè gbogbo àwọn tó kọ jágajàga. Kó tán ní kinní kan, ilé á mú wọn. agbára Ọlọ́run. Ilé á mú wọn. Alẹ́ ilẹ̀ Yorùbá o, ó máa mú wọn. Wọ́n kó nǹkan ní Sunday Igboho lórí ìjà tó ń já àwọn Yorùbá àti ilẹ̀ Yorùbá. Gbogbo àti àmú wọn. àmín. Gbogbo ìṣẹ̀dá ọmọ kéékèèké tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ àti ẹgbẹ́ ọmọ ní ìbọn kò lóbi iṣẹ́ ìgbọ́ àti Ìgbòho lẹ́yìn ilẹ̀ òní jẹ Sunday Igboho tó ní pọ̀. àmín. Gbogbo àwọn olórí wọn fún wa ń di bàjẹ́ yìí àwọn ní ilẹ̀ á mú ilẹ̀ á gbé wọn nì. àṣẹ Ìdùmarè. àṣẹ Ìdùmarè. Ọlọ́kùnrin pé wọn ò lè sọ̀rọ̀ wọn gbọ́ jẹ ẹ̀hún. Dandan ni wọ́n yẹ tẹ̀tẹ̀ máa bẹ́ báyìí láti rọrùn wọn ní social media. Ẹ ti wọ́n lẹ̀ gbangba làtà oúnjẹ àmà àkọ́bí 100. Èyí ló máa mú wọn ní mọ́ọ̀lá lágbára Ọlọ́run. èyí náà máa mú wọn ní mọ́ọ̀lá. Ilẹ̀ mi mú Sunday o, abẹ́rẹ́ alọ́kànnà òkun tó di. lágbára Ọlọ́run. Wọ́n máa yọ jorí lọ. Ìgbòho máa yọ jù wọ́n lọ. àṣẹ Ìdùmarè. Wọ́n máa lẹ́mìí lórí ọ̀la náà máa mú ẹ̀ṣẹ̀ Ọlọ́run. àṣẹ Àwọn Ìdùmarè. ẹlẹ́lẹ̀ Yorùbá láti lè mìíràn ní tì lójú. Ọlá àwọn tàbí ní ayé ní. Kí lè ṣe kí lè tẹ̀lé ìṣàkóso ẹ̀jẹ̀ bí rẹ̀ ní ìdáhùn ìṣọ̀kan gbogbo ọmọ Yorùbá ń pa ẹ̀wọ̀n fẹ́ kí lè Yorùbá ló lọ́gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ fún gbogbo ẹ̀dá tó bá gbèrò yìí pé kó ti kú aṣọ ìtìlẹ́tìlẹ́ ni. àmín. àṣẹ. àṣẹ Ìdùmarè. àṣẹ Ìdùmarè. àṣẹ Ìdùmarè. àṣẹ. àṣẹ Ìdùmarè. wala quwwata illa billahi al-azim. lọkọ̀ mi ti nígbà gbogbo ilé wa gan lọkọ̀ wa ti ń fa Sunday Igboho láì mọ̀ pé àwọn olórí burúkú lórílẹ̀-èdè wa láàrin àwọn Yorùbá wa wọ́n gbàgbọ́ ọ̀dẹ̀ fúnra wọn. apá ló máa
àti bó ti ń pè wá. Wọ́n ní Sunday Igboho láti ọlọ́run. Àmín. Wọ́n ti dìde gbogbo ọmọ Yorùbá. Nílò ìlú, ọmọ orúkọ sílẹ̀ ń jẹ́. Ọmọ orúkọ sílẹ̀ ń jẹ́ òjì tọ́lọ́ kí ẹ̀ lanu fún gbogbo nǹkan tó bá sọ. Àwọn ilẹ̀ máa gbé mi tọmọtọmọ láti ọlọ́run. Àmín. Ẹ ṣeun. Hello. ẹ̀yà mi mà mo ń gbọ́ yín mà. Àwọn ọmọ yìí padà o, àwọn oníṣẹ̀fẹ́ wọn, bí bẹ́ẹ̀ wọ gúrùpù yẹn báyìí, ó ti tó gẹ́ bí bẹ́ẹ̀ wọ gúrùpù yẹn. Àti Láyé Mohammed Elékèjì pàdé àpẹẹrẹ tòmátò. Àti ẹni tí Olú ọmọ, Ṣèyí Mákindé ẹni òfò ẹni àdánù àwọn olórí burúkú. Ṣèyí ẹni ẹ bá wa wọ̀n lépè, ẹ wọ̀n lépè dáadáa. Láyé Mohammed tí ẹ máa bàjẹ́, Ṣèyí Mákindé náà tí ẹ máa bàjẹ́. Yorùbá gbọ́dọ̀ gbòmìnira fídíò tí mo padà rí tó ń sọ pé àwọn Fúlàní gẹ̀mán kan báyìí ó ti yọ sórí ìjókòó àti lójú ó ti tó gẹ̀ Ìgbòho wá dìde inú wa ń bí i inú yẹn ló máa rán wọn lọ́sàrún alákejì Àmín. inú Ìgbòho tó bí wọn yẹn ló máa rán wọn lọ́sàrún òjijì. Àṣẹ Ìdùmarè. àbẹ̀wò àwọn báyìí nínú ilé wa omi fẹ́ máa bọ́ lójijì. Bàbá Búra ń lọ, bàbá ń lo òde ni. Bàbá ń lo òde, ẹ sì dọ́bù klọ́ọ̀sì ẹ̀ ń tó géètì. Mo rí fídíò yẹn kẹ́ pọ́ọ̀sì àwọn aláìkú pẹ̀lú yín tẹ́. Àwọn aláìkú pẹ̀lú yín, mo rí fídíò yẹn kẹ́ pọ́ọ̀sì ẹ̀. Àwọn aláìkú pẹ̀lú yín, mo rí fídíò yẹn kẹ́ pọ́ọ̀sì ẹ̀. Tẹ̀bí sọ pé olórí burúkú wọn kúkú mọ fífù pé náà fífù náà ni wọ́n fi. Fífù la ń pè o, fífù la fi kó wa lọ́bẹ̀ jẹ́ o, fífù. Ọlọ́run á bá wa jàmbá wọn, ó ti tó jẹ́. Ó tó jẹ́ enough is enough. Enough is enough, that is justice, that is justice. Ó máa borí gbogbo wọn, àti kúkúrú wọn àti gíga wọn, Ìgbòho máa borí wọn. Àmín. Àti láwọn kan ní sọ̀rọ̀ ń sùn, wọ́n ní wọ́n bí wọn kó òkú nínú wọn ò ní kù. lágbára Ọlọ́run. Àti ẹni tí olú ọmọ tó ti sọ sọ láì ní pé òun àti tó kí Ìgbòho lọ sọ ilẹ̀ máa gbé ẹni tí. Mélòó lára àwọn yẹn? Èèrà ni wọ́n. Olórí burúkú pààyàn tí gbogbo ẹja tó ti pa káàkiri lórí àìníbi yẹn tí olóòmọ mò ń sọ ilẹ̀ àgbè ni ẹ̀jẹ̀ wá sí. Àmín. Wọ́n lè rí Ìgbòho mú o, wọ́n lè rí mú ìgbà pẹ́ ni kò ń fà o. Ikọ̀ ń kọ́ bábá ikọ̀ ń kọ́ méjì lọ́nà. Kò sí kankan tó máa kọ́ Ìgbòho lọ́nà àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Ìṣọ̀kan Yorùbá afáàní gedegbe báyìí àwòwò á ti wà lẹ́yìn ara wa báyìí. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan. Ẹ Láti ṣé. máa pè é kẹ́jẹ́ kọ́ kẹ̀kẹ́jẹ́ lómi lòkùn. Mo wà láì tẹ̀lé báyìí. Ó dáa, ó dáa. 09059926680 rálì náà ti bẹ̀rẹ̀. Ìdára bẹ́ẹ̀ fi kún alọ́, rálì ti bẹ̀rẹ̀. Gbogbo lẹ́kàrọ̀ òjìrè, ẹ ti sórí ibú báyìí ẹ̀yin ìjọba. hello. Hello. hello ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀. Ẹ pé Sinada. yes. Orúkọ mi ni Afáyà Ẹ̀kọ́tù náà. yes sir. À ń gbá yín lẹ́nu gbogbo ìgbà ọlọ́dún tó máa tì í lẹ́yìn. àṣẹ Ìdùmarè. Èmi ò wá ní ṣépè kan ọ̀rọ̀ kan náà ni máa sọ. Wípé gbogbo ẹni tí ń gbàdúrà ń pé kọ́mọ Yorùbá máa jẹ̀yà àti ẹbí ìrànwọ́ ni wọ́n jẹ́ àti wọn ò sì ní bọ́ níbẹ̀. Torí gbogbo nínú ìtọ́ni kò fẹ́ tó sunkún nígbà yìí lọ yọ pé ọmọ Yorùbá tó ń ta pure water. Ọmọ Yorùbá tó ń ta pure water nínú odò báyẹn tí inú ẹ̀ máa àwọn olórí burúkú àwọn tó wọ́n ti burúkú bí wọ́n fẹ́ níbi ọ̀gbìn ọ̀pọ̀ wọn inú wọn máa wà. Ìmọ̀yára bọ̀ ní pure water ní Nàìjíríà ta wà yìí. Àìmọ̀yára bóyá mọ́rí kan ní my two bóyá bí 4 years ago. Ẹ̀jẹ̀ ọ̀kẹ́ mọ́tò rẹ̀ dẹ̀ sábò yẹn mọ́lẹ̀. Ní mọ́tò ní ẹgbẹ́ owó àjẹwà ọkùnrin ní mọ́tò. Ìjọba kò sí òkè ní òkè wà ní. Ọ̀rọ̀ tó wà jẹ́ ní òní o. Ṣé àyímọ́ yẹn lẹ́sẹ̀ tí wọ́n kò pàdé lọ́gbọ̀ ní ẹ̀rí ìdè ní ẹ̀kọ́ bọ̀. Èkó ní ilé ìgbẹ́ tó ti tẹ́tẹ́ wọ́n wọ̀ jọ ọmọ. Àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ jẹ́ àwọn ọmọ wọn wà lókè òkun. Àti àwọn ọmọ ní Canada wọ́n wà nígbà yìí. Ẹ̀tọ́ ní ìgbọ̀n tó wá sọ pé òun fẹ́ ní ìjà ọmọ Yorùbá gbà. Táwọn ọmọ yà kò lọ́wọ́ ni. Àjọ jẹ́ lọ́tọ́ ń rẹ̀ àwọn tó ti lọ ní ẹ̀. Ìyá ẹ̀jẹ̀ wa láti bá àwọn ọmọ Àmín. Àmín. Bẹ́ẹ̀ni.
tí wọ́n fẹ́ gbéjà kó ọlọ́run ló sì sọ ọ̀gá. Àmín. Arábìnrin gan nínú ìlú kan Ẹ ṣé ni. ló wà pẹ̀lú iye ọlọ́run yóò máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Àmín. ọlọ́run tó yọ. Mr. Lukman Aminullah, one Sunday ago and their colleagues are said to be arrested by the police, but I don't know exactly the place. I just saw it now on social media. He was about to be arrested today, but he overpowered them today. I'm confirming that to you this afternoon, that your Sunday is not easy to be arrested. It's not easy. And it's not going to be easy to get arrested. Massive protest will take over the entire Southwest. Gbogbo ilẹ̀ Yorùbá kọ́nà sá. A máa kọlẹ̀kùn mẹ́yìn ọba lórí lẹ́ni iná ni. A máa kọlẹ̀kùn mẹ́yìn lórí. A máa kọlẹ̀kùn mẹ́yìn lórí. Ẹ̀yin olórí burúkú gbogbo yìí. Ẹni tó bá ẹ sọ pé we need the video, go on our YouTube, Ìṣọ̀kan Ọmọ Oòduà TV lórí YouTube, subscribe and download the video there. Subscribe and download the video there. Ìgbòho lẹ́ ń wò tó gbọ́ṣọ sílẹ̀ yẹn. Májàsọ́lá dìsá ẹ̀ máa dé ẹ̀ mọ́. Àkùkọ gàgà tó gorí àpárá lọ́dẹ̀ lélẹ́lé. Ẹ lè rí mú odò òdì. Àwọn kan bẹ̀ lọ́wọ́ wa pé ká lọ bàbá wo. Àwa làwọn fẹ́ ṣe Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. A fẹ́ ṣe rest fún àwọn èèyàn rẹpẹtẹ protest bẹ̀rẹ̀. Ó yìí wà lórí ọwọ́ wọn. Àwa náà ṣe kíni? A wà lórí ọwọ́ wa. Ògún kan. Ẹ bá fẹ́ sẹ́ni lórí kò yìí, ẹ sẹ́ni ẹ̀ sí. Ẹ bá fẹ́ sẹ́ni ẹ̀ sí Ìṣọ̀kan Oòduà TV. Ẹ sẹ́ndì ẹ̀ sí wa. Ẹ sọ pé ti sẹ́ndì owó sí Koiki. So ẹ má dá kọ́míṣọ̀n kankan sílẹ̀. Iṣẹ́ tọ́lọ́run ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ìyá lọ́jà, ìyá aláta, ìyẹlẹ, a fẹ́ lockdown everywhere. Ẹ̀yẹlé ní báwo tẹ̀ adé ti tẹ̀ ẹsẹ̀ bọ́ báyìí. Ẹ ṣe ni. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV organizing a massive protest across gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀tọ̀ bàbá kan ọmọ Yorùbá ni ẹ́ tẹ̀ ṣọ́gà lẹ́lẹ̀ káàárọ̀ òjìire. Rally abẹ́rẹ́. Nothing must happen to Sunday Igboho. An election 2023 is happy start. Go. No election in 2023. We are telling you that now. No election in 2023. Ó gbé mi làwọn bọ̀dá ńlá Muhammed onírọ̀ òfò. Ọba tí bá ń la Àbújá lọ gbowó ẹ lọ gbà á. Ẹgbẹ̀fẹ́ gbà báyìí. Àsìkò súnmọ́. No election in 2023. We are protesting across Yoruba-speaking states. We need your support. The website is Koiki, SDS Koiki. The website bá wa send díẹ̀. Lára ẹ̀rẹ́ báwọn èèyàn send ní.
ti wà ní àdánwò báyìí. kí ló dé. ẹ̀yin náà wò tó bá fídíò ẹ ẹ máa rí àwọn mọ́tò ẹ wo jíìpù ẹ wò yẹn jíìpù àwọn DSS ní gbogbo àwọn mọ́tò tẹ́ ẹ rí lẹ́yìn ẹ̀gbọ́n yẹn ẹ ti rí ẹ dúdú yẹn DSS ní operation bọ́ọ̀sì ẹ ti rí wọn ẹ̀yà mílítírì wọ́n ṣe kó bá dání ẹ̀ dúró sẹ́ran láfẹ́ mú ni àbó lórí burúkú ni wọ́n ni. sẹ́ran láfẹ́ mú ni. ẹ ṣe mo kúrò lórí ètò báyìí màá padà láìpẹ́ ẹ jẹ́ kẹ́lòmíì náà bọ́ sórí ètò. ẹni tó bá fẹ́ wo fídíò yẹn tó fẹ́ download ẹ̀ should go on our YouTube page ọ̀dà ẹgbẹ́ wọ́n ti upload ẹ̀ síbẹ̀. ẹ lọ download ẹ̀ ń bẹ̀. èyí ká màmá ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí ṣẹ́rí àwọn Yorùbá ló sọ wípé tí ikú lé ò bá pani tòde ò lè pani mojúbà ẹ̀yin tí ó ní àsìkò yìí mojúbà ẹ̀yin tí ẹ ti ń sọ̀rọ̀ kí tó máa sọ̀rọ̀ mojúbà ẹ̀yin tí ẹ máa sọ̀rọ̀ ṣẹ́rí àsìkò táwọn wà yìí ilé ìwé ọ̀rọ̀ ariwo mọ́ a ti pariwo yẹn ó ti pẹ́ a ti ń sọ ó ti pẹ́ ṣẹ́rí ọmọ Yorùbá gangan ni ọmọ àlè àwa ọmọ Yorùbá gangan àwa ọmọ Yorùbá gangan ni mo ní bá wákàtí à ń sọ láti jọjọ́ ẹ̀ ń ṣe pé ni pé ẹ gbọ́ nǹkan tẹ̀ ẹ́ sá fún òun náà kọ́ ló ka ẹ mọ́nu lé báyìí mi ìfẹ́ kú àsìkò ẹ̀ tó ti dé èèyàn kan ṣoṣo tó dìde láti jà fún ọmọ Yorùbá tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká dìde ká sowọ́pọ̀ ká sowọ́pọ̀ ní ìsìn ó ti wá délẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní agbára ọba ilẹ̀ Yorùbá ṣe nítorí 100 million ẹ̀ máa lè ná tọ́kẹ́ tó kù pẹ̀lú ìtò ti wà nílẹ̀ tẹ́ni lọ́wọ́ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ nísìn ó ti délẹ̀ báyìí so ẹ máa wòran Ṣèyí Mákindé iṣẹ́ tó rán wọn ti jẹ́ ọ nítorí pé wọ́n fẹ́ yọ ẹ́ ní gọ́vnà ló kó díẹ̀ sí jáde ṣé òun ló bẹ̀ lẹ́rù wọ́n fi fíìmù ẹ̀rù bà ẹ́ ẹ kó díẹ̀ sí lọ pàdé ọmọ Májàsọ́lá operation bọ́sì àwọn náà jáde mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Yorùbá wà nídìí ọ̀rọ̀ yìí gbogbo wa lórí mídíà a fẹ́ jagun a fẹ́ gbalẹ̀ Yorùbá tọkàntọkàn Haúsá pa wá Fúlàní pa wá wọ́n ń rèpà àwọn ìyá wọn ń ṣe everything ẹ sọ̀rọ̀ ẹ̀ dìde ní ìsìn yàn fẹ́ gbà yín kúrò nínú oko ẹrú ó wá tó àsìkò gbogbo wọn ń sọ̀rọ̀ lórí mídíà ẹ̀ dìde ká bọ́ síta ogun tó ti ká yín mọ́lé mi ìfẹ́ kú ikú tó ti ń pa ẹ́ lọ́nà ara yín ní ìsìn tó ti wọlé tọ̀ yín bá báyìí o ẹ̀ dìde ẹ̀ sì ń sùn mo ń gbóyà tó máa jẹ yín ọmọ Yorùbá ẹ wo tẹ́mi ṣe wà yìí ẹ̀kọ́ ọmọkùnrin kú yes ẹ ti rí ojú mi ẹ ti rí fèsì mi ẹ̀kan lẹ máa pa mí ẹ lè pa mí lẹ́ẹ̀mejì bọ̀ àwòrán tó ń bọ̀ ńkọ́ ọmọ Májàsọ́lá gbogbo ẹ̀yin alágbára lẹ Yorùbá tẹ ní ẹnu òògùn tẹ ní everything
ẹ̀yin oṣó ẹ̀yin àjẹ́ tẹ ní gbogbo ẹ̀ ẹ fi fèsì Fúlàní ẹ fi fèsì àwọn olórí burúkú Gbajabiamila Tinubu gbogbo ẹ̀yin tẹ wà ní tọ́pọ̀ tó jẹ́ ọmọ Yorùbá tẹ ní agbára àti gbọ́n kò sọ́bọ̀ nídọ̀ọ̀rẹ́ mi ní ọjọ́ bá yín rò gbogbo ẹ̀yin tẹ wà ní diaspora ẹ̀yin tẹ wà ní diaspora tí ẹ bá lè jẹ́wọ́ ọmọ ọkọ torí ẹ mọ níbi tí gbogbo àwọn ọmọ pípìn ń gbé ní diaspora ẹ mọ ibi tó ń sùn ní diaspora bọ̀ orí náà ṣe ti máa kọ mẹ́sẹ̀gì ẹ máa kọ gírámà pé Yorùbá nation tọkàntọkàn àmọ́ ilé wọn ó yá ẹ lọ máa post wọn sìn ẹ lọ máa post wọn ẹ kò síbẹ̀ ẹ ń dúró di action ṣé ó dìgbà tí ọba ọ̀tẹ̀lẹ̀ ẹ̀rọ ọmọ májèlé wọ́n gbé ti igi eléra ni wọ́n jẹ wọn ni by the time tí bàbá máa ṣó fún wọn ẹ̀rù máa bà wọ́n federal government báwo ṣáwọn tó ti mú náà fún wọn fẹ́ fi mọ́ àwọn ayé wọn ni now ní tẹ̀ wà ní diaspora tí ẹ bá lè take action ẹjẹ́ tẹ̀ ṣe máa pariwo pé ẹ òtútù mú yín ẹ fọ toilet ẹ ṣe kíni kan pẹ́fẹ́ wá sílé ẹ lè wá sílé if you cannot take action from now ẹ mọ́lé wọn ẹ mọ níbi táwọn ọmọ Tinubu ń gbé láyé Mohammed ẹ mọlé wọn tó ń gbé ní diaspora Gbajabiamila ẹ mọlé ibi tó ń gbé àwọn ọmọ ọba wa àwọn first class ọba wa ẹ mọ ibi tó ń gbé ó yẹ ìdílé nísìn à ń sọ láti jọ ẹ ogun tó ti súnmọ́ ọ̀nà yín tẹ́ ti máa wọ́n yín lẹ́rú nìyẹn ẹ̀yin tẹ́ sọ pé kàwé tẹ́ ṣe everything Haúsá wa ní priority jù yín lọ wọ́n tún Fúlàní tí wọ́n ní agbára jù yín lọ gbẹ̀gẹ̀rẹ̀ wà Àbújá mi ìfẹ́ kú tẹ̀ ṣe àsìkò tẹ́mẹ̀tẹ́ ní fi kú dáhùn ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ń jagun lórí mídíà pé Yorùbá nation ìgbà ó yẹ ẹ̀dì nísìn ó yẹ ẹ máa bá wọn níbi tó wà ẹ mọ̀ náà lé wọn nínú ibi tó ń gbé ní diaspora tẹ́ wà ń bẹ̀ ẹ lọ́ máa bá wọn ẹ má máa sọ pé kíní kan ní ṣe ọmọ májàsọlá kíní kan ní ṣe ó yẹ ẹ̀yin náà dìde nísìn bàbá sọ ẹ bá sọ pé ẹja fi sùúrù ṣe báwa Yorùbá a ní sùúrù ni ọmọlúwàbí ni wọ́n ọba yín fún ọmọlúwàbí ṣe àsìkò tẹ́lẹ̀ máa rán wa ẹ máa rán wa tẹ́ bá ti pa mí lẹ́ẹ̀kan ẹ̀ pa mí lẹ́ẹ̀kejì. Yes. Tó ṣe wáyé tẹ́ bá ti gbọ́dọ̀ mọ̀ ní ọlọ́pàá gbọ́kùnrin federal government ti pé ó ń gbé àwọn gbọ́kùnrin wọn negotiate wọn ìyàn fẹsọ tó di ilẹ̀ Yorùbá gbẹ́tẹ́ sọ́pálágbára ní ilé ìkéde pẹ̀lú ogun ẹ̀rọ ní Facebook tẹ́lẹ̀ dọ́fẹ́ lórí social media ó yẹ wọn máa dọ́fẹ́ ẹ̀ sìn irú ìgbà tó ti àtàkì ọmọ májàsọ́lá sìn Ìgbòho ṣe àtàkì eléyìí níṣẹ́ lẹ́yìn kẹfẹ́ débẹ̀ ẹnu ní ibi jàkà ojú mi ti ń yan Yorùbá àtẹ̀yìn náà ṣe wánú kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀jẹ̀ pé àìkáwọn yẹn lọ máa jà ikú àjọ kú ni ẹ má fi pé bí ọmọ mú Yorùbá nation bá ẹ nínú ilé ẹ má fi pé bẹ́ẹ̀ máa kúrò nínú oko ẹrú ṣe ẹ ti lọ sáì pa APC card ẹ ti lọ bá PDP card àbí orí ìṣòwò pé ìyẹn wọ́n ti wá fún yín 20,000 níbi tí ń bọ̀lẹ̀ wọ́n ti fún yín 100,000 níbi tí tẹ̀tí sun àgbàdo ṣòro ti pé inú ibi tó ti ń sun bọ̀lẹ̀ yẹn ìsùn àgbàdo yẹn tó ti wọlé tó ọmọ ní kòkòrò títí wọ́n tàbí wọ́n lọ máa ṣọ́ọ̀fù ìsùn bọ̀lẹ̀ léde tó ń pa 1,000 naira wọ́n máa ní pé kò wá sọ 100,000 ẹ̀yọ kò yà ṣọ́ ṣe ni pé orí àwọn àgbọn ò gbèrú fúnra wa gbogbo ẹ̀yin ìyá lọ́jà yẹn gbogbo ẹ̀yin ìyá bàbá lọ́jà ní gbogbo ilẹ̀ Yorùbá tí ọmọ Tinubu tó kó gbogbo ní sábẹ́ ọmọ Tinubu ó kó gbogbo ní sábẹ́ yẹn tẹ́ ti jẹ́ dòdò tẹ́lẹ̀ sọ̀dọ̀dọ̀ bàbá tẹ́ ti jẹ́ dòdò tẹ́lẹ̀ sọ̀dọ̀ ẹ̀yin ọba Yorùbá
ẹ ṣáà máa mọ tẹ ṣáà lóru ẹran wa ẹ̀kọ́ lọ́mọ pé kú ẹ ti lọ bẹ́ẹ̀ mi lọ́bí. àwọn kankan kò tẹ́lẹ̀ 500,000 ní Ọ̀yọ́ state ní ọ̀lẹ́ àwọn tó wà bẹ́ẹ̀ dílé owó pàdánù ẹni ò jẹ́bi owó pàdánù ẹni ò jẹ́ fún yín ẹ̀yìn ẹ̀sìn ká gbé jẹ́ Yorùbá ó lè fi yan jẹ́ oyè kó má lè gbà jẹ́ ẹ̀ dìde àsìkò lé àjọpọ̀ Yorùbá ká kúrò nínú oko ẹrú ẹ̀ jẹ́ kó ẹrú mi ìfẹ́ kú ó pa á lójoojúmọ́ ó ń rẹ́pọ̀ wọn yá wa ó ń rẹ́pọ̀ wọn àti wa ó sọ̀rọ̀ wọn àti wa lọ́ṣọ́ ọmọbìnrin wa lọ́ṣọ́ àwọn ọkùnrin náà di ìyàwó káàkiri àjò ṣé ó ṣe lórí burúkú olóṣèlú náà ni Gbajabiamila Tinubu wọ́n gbẹ̀yìn ọlọ́pàá ilẹ̀ Yorùbá tẹ́ lọ gbẹ̀bọ̀dẹ̀ àti èyí tẹ̀ wà nínú ilé Ìgbòho náà tẹ́ ń gbẹ̀bọ̀dẹ̀ láti máa mú yín tẹ́ ń gbẹ̀bọ̀dẹ̀ torí ọyẹ́ ẹ̀ sọ fún mi báwo ló ṣe mọ̀ pé bàbá ń lọ sẹ́kọ̀ọ́ lẹ́nìí tó bá jẹ́ pé àwọn olórí burúkú ọmọ Yorùbá náà ni ní àwọn olórí burúkú ọdẹ wa DSS àti operation boss àti kíní kan tó ń ṣe boss náà ṣé kò sọmọ Yorùbá nínú yín àní gbogbo ẹ̀yin tẹ́ tó dẹ̀ ràn wá tó ràn yín ní ṣẹrú tẹ́lẹ̀ fi tọmọ jẹ aṣọ máa gbẹmọ gbogbo yín lọ́rùn ni ẹ ní kìje ẹ máa fojú sunkún ẹ máa fojú sunkún àyà ni pé ká lè kúrò nínú oko ẹrú yẹn kan ṣoṣo tó dìde ṣé wọ́n ní kò ní ṣé gbogbo kan ní kò ní ni wọ́n lè ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú gbogbo ẹ̀yin ọba lọ́ba gbogbo ẹ̀yin ọba first class ọba ilẹ̀ Yorùbá tẹ́lọ́gbẹ̀ bọ́dẹ̀ ẹ ti jalè agbọ́n oyin máa ta gbogbo yín yes ẹ ti jalè agbọ́n oyin máa ta gbogbo yín èlò ń ṣe máìmáì kò ń ṣe ṣeré mọ́ yes ẹ má dé fi pé bóyá àwọn tó ń campaign tó ń sọ everything kọ́ máa jẹ ọlọ́pàá ẹ̀ máa jẹ́ a máa jọ kú papọ̀ ní mọ́ra kò sí ọ̀kan tó máa kúnnu wa ajá máa jà tó kí ni àyún làyún pọ̀ lọ́wọ́ yẹ ẹnu àdẹ̀pẹ́ ṣe tọ̀nà ẹ̀yin tẹ̀ wà ní diaspora ẹ dìde báyìí gbogbo àwọn ọmọ politicians tó wà ní diaspora gbogbo àwọn ọmọ tẹ̀ mọ́ ní diaspora tó bẹ́ẹ̀ tó lè fẹ́lẹ̀ Yorùbá òtún òun ní diaspora ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì ní diaspora àti wá sílé òun báyìí lẹ́rù ó yẹ ìdílé nísìn ó yẹ ìdílé lọ́ máa bá wọn nílé wọn ẹ lọ́ fọ wọn lọ́jọ́ fífi ṣebí ó bí ìgò ẹ ó gbé ọ̀lẹ́ mú síkò ní pẹ̀lú ọ̀lẹ́ ìdílé sọ́yìn ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ní ìdìbàjẹ́ tẹ́ ìdíje nísìn adé tẹ́ sórí irú kẹ̀rẹ̀ tẹ́ gbé dání sọ ọ̀pá àṣẹ tẹ́ fi ń tẹ̀lẹ̀ ó máa tẹ̀yìn rì ní ọmọ yàn ṣoṣo tó ti jẹ́ pé yes òun fẹ́ kí ìyá jẹ Yorùbá mọ́ ìyá yìí ti tó gẹ́ tó bá ti bí ìdá ìyẹn kọjú sọ́nà Ondo state àbọ̀nà Benin ọ̀rọ̀ ẹ máa lọ sábjà tó bá ti ní kidnap ìyá yín gbogbo wọn á jẹ́ kẹ́yìn wọn fọwọ́ rí ẹ̀rù ń bẹ̀ yín ọmọ Yorùbá ẹ lẹ níbi ìtajà àkàrà ẹ̀yin lẹ gbọ́jọ ẹ̀yin lẹ kàwé jù owó tó yẹ kí ìran bíi mẹ́wàá máa jẹ ìran kan ṣoṣo wọn kà lórí yín ẹ̀yin tẹ́ wà ní diaspora àtẹ̀yin ọba ni mo ní bá sọ ẹ̀yin tẹ́ wà ní diaspora mo ń sọ nísìn tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ Yorùbá nation ẹ lè fẹ́ kúrò nínú oko ẹrú yìí ó yẹ dìde ẹ gbéra níbi táwọn ọmọ wà tẹ́lẹ̀ ẹ̀mọ̀ yẹn ẹ lọ bá wọn ibẹ̀ àlọ sí skul náà bẹ́ẹ̀ tó lọ sí skul àtúnjáde kò tún ní síṣẹ́ tọ́ba tí mo yàn lórí àyẹ̀ṣẹ́ èèyàn kan wá ń kó yín bí ẹrú wọ́n wá fún yín ní 20,000 ní bí tẹ́tí bọ́ọ̀lì wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀sìn báyìí ẹ̀yin orí burúkú ara yín náà ẹ tún wà lọ́ba wọn ẹ tún wà lọ́ba ó yá ẹ lọ́ọ́ election 2023 ẹ̀mí bá máa dìgbà yẹn náà gbogbo ẹ̀yin ìyá lọ́jà yẹn tẹ́ máa wà nínú tẹ́ máa sáré káàkiri nítorí pé fẹ́ ta ọjà 5,000 naira olóṣèlú kan máa dé wọ́n máa ra gbogbo làǹkà ẹ̀yin tẹ̀ ń ta tomatoes 5,000 láàrin oṣù kan kẹ́ tó pa 5,000 ẹ máa lọ kó 200,000 300,000 sílẹ̀ yunifásitì àwọn ọmọ yẹn tún máa jáde ọmọ tó tún jáde ẹ̀yin lè máa ra aṣọ sí lọ́rùn ẹ̀yin máa fẹ́ fún ẹ̀yin máa tún alẹ́ fún ẹ̀wọ̀n yín aṣọ nísìnyí ẹ pé òun ló lè ṣe òun náà nìyẹn ní ìsìn ó ti ṣẹlẹ̀ báyìí à ń sọ tẹ́lẹ̀ àfi ṣeré
eléyìí sọ̀rọ̀ pé jánu lórí mídíà wọ́n bá ti bí bàbá ńlá bàbá wọn dá gbogbo ẹ̀yin DSS tó ń rán operation boss federal government Ọ̀yọ́ state tó bá ti bí bàbá ńlá bàbá ńlá yín dá Fúlàní wọn ká yín mọ́lé ẹ̀ràn DSS lọ gbé wọn. mi sọ òyìnbó ilẹ̀ Yorùbá mo wà òyìnbó tó ń sọ fún wọn ní pé we get there we are not better life we are not do your kò tẹ̀ sọ tó kọ́ ayé òyìnbó àti ẹ̀rọ sọ fún for good 1914 amalgamation up to date ìyá ẹ̀ ló jẹ́ wá ìwọ tó bá ti gbọ́ Yorùbá tí mo sọ àlókè mi lè lọ sí mo lọ fẹ́ǹsì mo lọ sí Sudan torí pé mi ìṣẹ̀dẹ̀ wọn sì mi ìríṣẹ́ mo bá tẹ̀ bá mi bá sọ lókè tó bá ti gbọ́ tètè ẹ̀ bá di tó bá kọrin mẹ́lẹ́ tí máa gbọ́ Yorùbá má pè yàn kọ́ sẹ́gbẹ̀ẹ́ kó máa bẹ̀rẹ̀ láti ṣe look àsìkò ti tó yes àsìkò ti tó ẹ ti dé ẹ bá dìde ẹ̀yin tẹ́ wà ní diaspora kẹ́ fún nọ́mbà àwọn ọmọ wọn níbi tó kó wọn sí ẹ̀yin jàgàbà àgbàlá yín ẹ dìde ẹ wà ẹ gbogbo àwọn bá tẹ ẹrọ bẹ́ẹ̀ àná àwọn tẹ pé pálí náà fi ṣe adé sí wọn lórí ọlọ́run adé ni ó ti jẹ́ òdodo ọ̀lẹ́ sọ òdodo tó bá yẹ pé lóòótọ́ la ní ọba nílẹ̀ Yorùbá nígbà tẹ́mi ti dáyé o èmi ò ní tí ọba mọ́dọ̀ bá lẹ̀ fún ọmọ ọmọ chairman ẹ bá sọ̀rọ̀ yẹn ẹ fẹ́ jẹ́ dodo ẹ̀rẹ́ òdodo ìgbẹ́niyàn bá mi pa o yes tẹ bá pa mí 100 millions of people like me will come out and to jáde but ọjọ́ kan yẹ kí gbogbo kíni kó end ó ti yẹ di báyìí àsìkò òmìnira wa ti dé àsìkò òmìnira wa ti dé ó bẹ̀rẹ̀ ọlọ́pàá tẹ lọ́wọ́ ṣèpàdé l'Àbújá lórí ẹ̀mìíràn tó máa fún yín àsìkò tó yẹ kí délé tó bá jẹ́ pé lóòótọ́ bá gidi tó bá jẹ́ lóòótọ́ adigidi dé lórí tó bá jẹ́ lóòótọ́ bá kíkẹ́ ṣe ká fọ́mọ ọlọ́mọ kẹ́nà ọ̀hún ẹ̀sìn àìwọ́ ọmọ tó ń sọ̀rọ̀ yẹ ó yá gba tiẹ̀ ìyẹn lẹ́yìn lè ṣe àwọn tó wá àwọn ìjọba lé lórí tẹ̀ nǹkan dúró wọn tó wá nílé tó ń rẹ́pù wọn lè nù apá àṣẹ yẹn lè ṣígbà wọn lè pàṣẹ pé wọn lálẹ́ kó lọ mú wọn torí pé kí ni ilé ayé ilé asán ṣèbí Ajímọ̀bí ló ti kú yẹn ṣé gbogbo millions of money tó ń ṣòro lọ ọ̀pọ̀lọpọ̀ lówó ló tó ti kú ṣé ibi ọlọ́sí sí ẹ̀ka mẹ́fà ni ibi tẹ́ ọba kú lé níbi tẹ́ bá sùn lèmi náà máa sùn á sùn kò lè wà special ọba information lórí ẹsẹ̀ bàtà mẹ́fà náà ni àjọ lọ náà ni ìdájọ́rùn gan máa jẹ́ ayé jù yín lọ ẹ̀yin gan lè máa kú bẹ́ẹ̀ ni kí lè wá ń work ẹni ẹ fi gbogbo lẹ́nu oyin ọlọ́wọ́ ìfọ̀ ní ìdí ọ̀la ẹ sọ pé báyìí ajẹ́ sẹ́nu mọ́ ẹni billions of money èèyàn mélòó lè help lójúmọ́ ẹni ọ̀hún ṣọ̀rọ̀ bọ́lá pé kí ni Ìgbòho tẹ bá mọ́ Sunday Adéyẹmọ Ìgbòho tẹ mọ́ all help more than 500 people more than that èèyàn mélòó lè yín ẹ̀yẹ́ ìjọba ẹ̀yẹ́ jẹ́ kí ní ṣẹ̀fẹ́ ara ẹ̀ tó wà ní pátì ọ̀tẹ̀jẹ́ lóye ṣẹ̀fẹ́ tó wà pátì náà lẹ́ràn lọ́wọ́ ẹ̀ bá dẹ̀ púpọ̀ kò ń ṣe pé ẹ máa gbé billions of money lọ latest cartel lò ẹ̀ ní gbé lọ ẹ wá ṣe bí olóburú àwọn ti sọ tó bá ti bá àsìkò àwọn ìwọ̀n ìjọ jẹ́ àpòjù yín jẹ́ tàbá tí ó bẹ̀ mú wa tẹ̀bí láti mú wa ṣe pípò máa ẹ̀fẹ́ ṣọ̀tù wa lè dá wa dákẹ́ àní dákẹ́ àmọ́ sọ ni bọ̀kọ́ tó kọ̀ ń dùn mí ní pé ó ẹ̀yin ọmọ Yorùbá tó kù tẹ̀yìn jẹ ní ìbàdí tẹ̀yìn gbàgbọ́dé ẹ̀yin ṣekúṣẹ́ yọ Yorùbá ìyá tó máa dé lọ́wọ́ ìpàgọ́ yẹn ẹ̀sẹ̀ bá ti wà ẹgbẹ́ ọ̀dìdẹ nǹkan gbọ́dọ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho májà nǹkan kan gbọ́dọ̀ ṣe torí tí kò bá ṣe nǹkan ti ṣe gbogbo ìmọ̀ Yorùbá gbogbo àwọn bá tẹ gbójúlé àtàwọn alágbára ilé Yorùbá tẹ gbójúlé ẹ̀kọ́ rí ẹrú tẹ̀fẹ́ ṣe ẹ̀ ṣe àwọn máa ṣe dáadáa ẹ̀ máa gba ṣọ́ọ̀bù ẹ̀yìn yájà ẹ̀ máa ṣọ́ọ̀bù kan ní 1 million orí máa wá pé
ẹ mọ̀ pé yes ìwé tẹ kà nothing ọgbọ́n tẹ gbọ́ nothing ipò tẹ ní nothing ẹ wá rí i pé àwọn ọmọ àtọ̀run rìn wá wọ́n gba gbẹ̀ lọ yín òun náà nìyẹn ẹ̀ lọ wọ́n kidnap yín lójoojúmọ́ fúlàní tó ń bẹ̀rẹ̀ kó sùn ó ṣe fẹ́ yan Yorùbá gbogbo ẹ máa jókòó sórí mídíà kíní kan la fẹ́ ẹ máa jagun ẹ máa pẹ́ra yín warrior especially gbogbo ẹ̀yàn alágbára lẹ́yìn Yorùbá kẹ́ bá ti yàn jẹ́ ẹ máa tẹ̀lé olóṣèlú lẹ́yìn kẹ́ pààyàn lẹ́kún lẹ́mọ̀ ẹ lè túlẹ̀ Yorùbá ṣe àwọn òyìnbó yẹn tó ṣe ní agbára wọn máa ń ṣe plane orí burúkú wọ́n Nàìjíríà tẹ̀ pé náà kọ́mítì kẹ́ ẹ̀ lè dá ṣe igi ìṣáná kẹ́ ẹ̀ lè dá ṣe àwọn yẹn lẹ́mọ̀ máa kógun tẹ̀lé lẹ́yìn tó kẹ́ dìde tó ń sí pé yes ṣe bẹ́ẹ̀ tí ẹgbẹ́ òkú wà nílẹ̀ Yorùbá ni àbí kẹ́ ṣe kàfihàn tó bá yẹ pé lóòótọ́ lẹ́yìn ẹgbẹ́ yóò ti wà nílẹ̀ Yorùbá lẹ́yìn Májàsọ́lá Adéyẹmọ táwọn ọmọ àrí tó dúró tán ó yẹ kí gbogbo ẹ ti jáde láti wákàtí ìlọ àṣọ náà ọkọ̀ ẹ̀fẹ́ tẹ̀lé àwọn olóṣèlú ní 2023 inú ẹ̀fẹ́ tẹ̀lé wọn àwọn ẹlẹ́fẹ́ máa lágbára yín fún ẹ̀ mọ̀jú pé kẹ́ máa ṣe agbára ṣe tẹ̀ rí ikú àtọ̀sọ́nù náà gbogbo yíyan mi ni máa fi máa wé Ìgbòho Adéyẹmọ mi ni máa fi wé ó ju ìyá aláàbẹ̀ anybody yín lọ wọ́n pé tó gbòòrò bá dá ìyẹn máa fi ń gbáre ní gbogbo ẹ̀yẹ́ gbára yín ní wọlé Yorùbá tẹ́ẹ̀kọ̀ dákẹ́ tẹ́ẹ̀ ṣe magic lórí Facebook tẹ́ẹ̀ ń disappear lórí Facebook tẹ́ẹ̀ ń disappear lórí WhatsApp àsìkò lélẹ̀ egún tèmi mo ń jáde ní ẹ̀kọ́ tèmi bá jáde máa sọ kóró ìyá fún ìyá gbogbo yín ni ẹ̀yàn Yorùbá tà ní diaspora tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀hún yíyan ọ̀gbìn wà ní ojú fọtọ́ lẹ́sẹ̀ ṣẹrú bẹ́ẹ̀ ó yẹ díẹ̀ ẹ máa bọ́sì àwọn ọmọ nínú ilé wọn àwọn ọmọ bíríkì àwọn bá tẹ̀ ẹ̀mọ̀ yẹn lọ́ máa lé wọn kúrò bẹ́ẹ̀. àdẹ́sọ́ ìyàn ṣoṣo tó tún já tó fẹ́ gbà fún ọkọ̀ ẹrú tó yẹ kí gbogbo bá kó nísìn tàbá ní òkè àṣekọ̀ báyìí sì ẹ̀ máa fọnura náà ni ẹ̀ sọ pé à ń jẹ yín lọ. àsìkò pé lóòótọ́ ọmọ ọkọ ní àfikẹ́ pè lórí fóònù àmọ́ gbálẹ̀ ojú wa ní o kíní kan ní ṣe kíní kan gẹ́gẹ́ máa mọ̀ ń ṣe ó ti jẹ́ ẹ̀bá ẹ dìde ní ìdàkúrà tẹ̀wá yẹn ọmọ olóṣèlú tó bá mọ̀ lé ẹ̀rọ ó tẹ̀ ní ìyá jẹ́ lọ́pàá akójẹ́ mọ̀ pé ìyá tí báyìí fi ń jà wọ́n yàn ní Nàìjíríà yìí ìwọ náà máa jẹ́ ẹ̀rọ ní ṣòkò wọ́n ní àbọ̀rọ̀ lásán fún ọlọ́àbí bá dé náà dòdì tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe tán láti kúrò nínú oko ẹ̀yin ọmọ Yorùbá láti kúrò nínú ìyà tó fi jẹ yín báyìí ẹ mú aṣọ yín ẹ ta ní kó Yorùbá nation now no going back.